أجل الورى ذاتا وأصلا ومأتدا أجل الورى ذاتا وأصلا ومأتدا وطول إلهي أمره بكرامته وطول إلهي بكرامتي بجاه أبينا فخر به كماليا بجاه أبينا فخر به كماليا رداؤك يغنيني وعفوك بلسان وأنت الذي يا ربي بالخلق أعلم وأنت الذي يا ربي بالخلق أعلم أنا حامد أنا شاكر ولكنني أمر ظلم كما تدري أيا عارف أربابي وأزف دلني أيا عارف أربابي وأزف دلني إلى بيت محيي الدين نابل وآبيا إلى بيت محيي الدين نسل وهابيا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الحمد لله الذي فضلنا بدينه وهدانا إلى صراطه المستقيم نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فرو. الحمد لله أدوك يا الحمد لله يوم الدين الحمد لله رب العالمين. Ani
nǹkan kan mìíràn tá a lè fún Ọlọ́run dọ̀pẹ́ lọ. Òun fúnra ara rẹ̀ ló sì béèrè nǹkan kan lọ́wọ́ wa, ọpẹ́ náà ní béèrè. Àárọ̀ wá wo ọpẹ́ tó ní á dá fóun, kì í ṣe ìlànà kan náà ló gbé ọpẹ́ gbà. Èyí tó ṣe fún wa lóore nísìnyí ká lè rí pé a tọ́ka sí i. Ó ní pé níwòye ìsìn a wà láàyè yìí. Nígbà tá a sì dìde àtọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́pọ̀lọ́ jẹ́ àṣẹ mi. Àdúrà tá a ṣe léṣin láàrin gbogbo wa ń bí kájọ jẹ́rìí sí ọgbà bí ọgbà. Wọ́n gbọ́ ó ní àdúrà tèsí tá a ṣe ọgbà bí ọgbà. Ọba jẹ́ ọgbà. Ká sọ pé alhamdulillah. Ìbẹ̀rẹ̀ kan ló jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run pa lè wí bẹ́ẹ̀. Ṣé gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá ní ó lè sọ pé alhamdulillah. Àpá wa ní alayya lahu fi mithliha yajibu shukri. Alayya lahu fi mithliha yajibu shukri. Ó bá wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ká pariwo alhamdulillah. Lẹ́yìn náà ká wá pariwo ẹni tá a wá dúpẹ́ fún. Gbọ́wọ́ rẹ méjèèjì ó kí òjò pariwo Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar kabira. وبينهما لا شيء إلا هو الله. Adúpẹ́ fọ́lọ́run o. Ọlọ́run má bọ̀ pé wà jẹ́ Ànábì wa Muhammad. Adúpẹ́ fọ́lọ́run pé a wà ń bí lọ́dún tó kọjá. A sì ṣàdúrà ọgbà. Orí àwọn Yorùbá ní wọ́n ṣàdúrà rí. Wọ́n ṣoògùn àìkú fún ọ láti sí. Òní ọ̀jẹ́. Ó ti kú ni. Àfá kan tó rí rẹ̀ dáadáa nìyẹn. وأعلم ما في اليوم والأمس قبله ولكنني عن علم ما في غدي أمني ولكنني عن علم ما في غدي أمني Àfá ní kí ló wí náà. وأعلم ما في اليوم وأعلم ما في اليوم وأعلم ما في اليوم
والأمس قبله والأمس قبله ولكنني عن علم ما في بدي أمري ولكنني عن علم ما في بدي أمري àfáàní máa tàná mo máa ń sojú mi وأعلم ما في اليوم ìmá tò ní ti sojú mi jẹ́ والأمس قبله àná tí wá sojú mi sáájú tò ní والأمس قبله owó tó ṣẹlẹ̀ lánàá ni mo mà والأمس قبله gbogbo tó ṣẹlẹ̀ lánàá ẹnìkan ò lè pàdé rẹ̀ fún mi mọ́ ọmọ gbogbo ẹ̀ ولكنني عن علم ما في غد أمري Allah ولكنني عن علم ما في غد أمري ṣùgbọ́n mo ò rí ẹni tó wà lọ́la ولكنني ìmá tọ̀la ò sí lọ́wọ́ mi عن علم ما في غد أمري ní a bá sọ̀kùn àìkú fún alátẹ̀sí ní o tó ní ọ̀jẹ́ o ti kú lẹ́ni wọ́n bá ti gbígbà náà ò ní ọgbọ̀ níjì ọpẹ́ mà عن علم ما في غد أمري ولكنني عن علم ما في غد أمري ọba tó ní tàná ó ṣojú wa títò ní kí wọ́n á ṣojú wa wọ́n bá dọ̀la àbẹ̀wò ọlọ́run wọ́n lè wọ́n fi kúrí wú àláwò ránṣẹ́ sí wa kò sígbà táà ní kú oṣù mẹ́kún ọmọ tí ìfi ránṣẹ́ sí wa ìyẹn ni ká máa tọrọ àwọn kan sóògùn àìkú ní a bá jí ní sàárì wọ́n wà kọ́kọ́ sọ pé gbọ́nàkó ìkú léwe wọ́n ní ṣé yóò sá nígbà gbọ́nà fún ọba ti kú ojú tì àhá àbí àgbàbọ̀ bí gbọ́nà fún ọba kú ẹni kó lé ní ẹmú ẹ̀ ìwọ wá lò ní ní àbọ́là ní ọ́ àbí abẹ́ ọlọ́run afọ̀kanṣó rẹ̀ bẹ́ kádàrá burú ọlọ́run ní jókòó lé wa lórí ọdún yìí náà ta wà ń bẹ̀ yí a parí ìtè sí ẹ̀yìn rẹ̀ dáa fún wa eléyìí náà lọ́jọ́ dáa fún wa ọlá tí tó di àtẹ́lẹ̀ wa Muhammad abẹ́ ọlọ́run fún ẹni tí ó pè wá síbí òun náà ni tọ́ọ̀tù mi abẹ́ ọlọ́run dáadáa tọ́lọ̀ ṣe fún ọlọ́run mọ́jẹ́ ọba jẹ́ àlékún orí ìdùnnú ọlọ́run ṣàtúbọ̀ ṣe mú gbogbo tí ń fẹ́ lóore ọlọ́run fi lé lọ́wọ́ èyí tó burú jù tẹ́mi rẹ̀ pọ̀ ọlọ́run la túláàsì ẹ̀kọ́ lọ́rùn àárín òun pẹ̀lú ọlọ́run wà jẹ́ ọ̀dà rú àárín òun pẹ̀lú ọlọ́run jẹ́ ọ̀dà rú àárín òun àtọ́lọ́run ọlọ́run jẹ́ ọ̀dà rú àárín gbogbo wa náà pẹ̀lú ọlọ́run jẹ́ ọ̀dà rú ọlọ́run wa Muhammad mo wá tọrọ àdúrà fún àwọn àfáà wa gbogbo tí wọ́n wà níkàlẹ̀ dáadáa yóò ní ìbàjẹ́ o ẹ̀mí máa padà sí ibúrú iyọ̀ ayé lẹ jẹ́ o àbí ọlọ́run bá yọ wọ lánàbí wa Muhammad ẹ̀mí parẹ́ máyé lára o ẹ̀mí parẹ́ máyé lára o ìmáàmù wa ọlọ́run bá wa gbàdúrà rẹ̀ ọlọ́run bá gbàdúrà rẹ̀ ọlọ́run bá gbàdúrà rẹ̀ èyí tó ti gbanú àdúrà rẹ̀ ọlọ́run jẹ́ ó bàjẹ́ ọlọ́run wa Muhammad àwọn àtọrọ gbogbo àwọn ọkùnrin náà pátá ọlọ́kọ́ ṣàánú wa gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ṣe wá lálejò ẹ̀rẹ̀ fowó àdúrà alẹ́ ọlọ́run ṣàánú yín o tẹ́ẹ̀fẹ́ ọlọ́run ṣe fún yín o kò ní rin ọ̀nà yín lódì o ọlọ́run wa
Muhammad ọmọ bàbá àbára tọrọ fún àwa tọrọ fún àwọn ìyá wọn lápapọ̀ ẹ̀yin obìnrin ẹ ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta kí n tó ṣàdúrà fún yín. olórí àdúrà mi fún yín pé ẹ jèrè àwọn ọmọ yín ẹ jèrè àwọn ọmọ yín o ẹ jèrè àwọn ọmọ yín o ẹ bá jèrè wọn lọ́wọ́ ẹ ní ríbi taari wa sálùkì àmì àwọn pẹ̀lú yín náà láàjọ jẹ́ o kò ní jẹ́ yín nìkan o torí àdúrà tó bẹ̀rẹ̀ máa ṣe di ojúmọ́ ni pé sálò tó lò bí ó jẹ́ máa lò lókù lóòótọ́ bá ló bí ó jẹ́ máa lò yókù ọkùnrin ó sì máa tìlà fún ẹlò obìnrin ọkùnrin mi á sì máa ọkùnrin mi ọ̀ máa ti ń ṣe a ní kí obìnrin kó ṣe obìnrin lọ́tọ́ fún bẹ́ẹ̀ pé kí yóò ṣe yóò sọ ọ́ ní dẹ̀dẹ̀rìn tó dẹ̀dẹ̀rìn ẹni pé pé kí lóbìnrin ó ṣe ọlọ́run ó jẹ jèrè àwọn ọmọ yín àjọ jẹ́ ní oògùn ní jẹ́yìn nìkan o ẹni rí wa tari sáàlìkì àmọ́ o ọ̀làdá haúlà kọ́ bí òjú gbọ́lọ̀ kan lọ àgbọ̀rọ̀ fún bara wa sọ ń tá a mọ̀ pé ọlọ́run gbé oṣù Ramadan kalẹ̀ fún òun náà ni pé àánú Ọlọ́run ní ká ṣàánú ara wa àǹfààní tá a ní nínú oṣù yìí nìyẹn ṣàánú ìṣúra ọmọ mi ọmọ ìṣe wà ń bẹ tó lọ́wọ́ ti lọ ní oṣù rẹ̀ ń bẹ̀ àbí Ọlọ́run ìṣúra àdúrà lọ́gbà máa bọ̀ gbangba gbogbo àwọn àní wọn máa kọ ní yóò ní ọ̀la gbogbo àwọn ọkùnrin mọ́lẹ̀ dáadáa rí ò ní bàjẹ́ dáadáa rí ò ní bàjẹ́ dáadáa rí ò ní bàjẹ́ àlùbáríkà rí wọ́n máa ga ní ojúmọ́ ni àlùbáríkà rí wọ́n máa ga ní ojúmọ́ ni orin bàbá Àjàní tí a kọ àwọn tó kọ náà ó lè ń gba àwọn ọkọ̀ níjọ́ tí a kọ́kọ́ wá mú sáàbù mo ní mo lè ti rírú eléyìí mo lè ti rí ẹ̀rọ ẹ̀wọ̀n ọ̀fẹ́ kẹ́nìkan kó kì mí wọ́n ní bàbá àwa la ní ní á kì í dáadáa tọ́lọ́ ti fún òní bàjẹ́ òní parẹ́ máyé lára òní parẹ́ máyé lára òní parẹ́ máyé lára ìjókòó rẹ̀ òsì ní dàrú ọ̀nà sáájú ẹ̀dá Muhammad ẹ̀dá kan ẹ bá mi kéyìn àti ní ẹlẹ́rìn fún mi sùúrà Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Èmi ọmọ pẹ́lú ọmọ mi gbẹ́lẹ́rú àdúgbò yìí àwọn ẹgbẹ́ gbangba Èkó ní ìjọba rẹ̀ wà ó rẹ̀ ti wá mú lóko ní. Àwọn ará bí ìyáwó ìlàró ogun wa. Òyìnbó ni ẹni lórí ẹni ọwà ní lọ́nà kó tọ́lọ̀ fún àlékòó ọmọ òun náà mọ̀ fún ẹ̀. Lẹ́nà tí yóò ti gbàgbé kọjá yìí. Ẹ̀yọ̀ bá ní Muhammad. Ẹ̀yọ̀ bá ní Muhammad. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا tẹ̀lé tèmi
Muhammad wá jẹ́ fún wa nìyẹn. Ànábì lọ́lọ́run ní kẹ́ ẹ tẹ̀lé tèmi Ọlọ́run. Ẹ tẹ̀lé tèmi ọba tí mo ṣẹ̀dá yín. Ẹ tẹ̀lé mi tí mo láyé tí mo làlùkìyámà. Ẹ tẹ̀lé mi ọba tí ń rọ̀lú ọmọ ẹ̀dọ́ba tí ń ràn. Ẹ tẹ̀lé Ọlọ́run ọba ọ̀sán ọba òru. Ẹ tẹ̀lé Ọlọ́run ọba ẹni ọgbà àtẹni ọgbọ̀. Ẹ tẹ̀lé Ọlọ́run ọba àwọn tó gbáyé láwọn ẹ̀yẹ̀ kan lọ́wọ́. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ tẹ̀lé Ọlọ́run. Ẹ sì tẹ̀lé tòjíṣẹ́ ńlá Muhammad. Ẹ ti èyòǹgbọ́ ànábì fi ń gbọ́ náà. Ó wù í dáadáa. Tí mo fi lé ẹwà ló kún un. Ẹ̀kú wọ́n sànẹ́bì láì pé Muhammad. Mo máa ń wo bẹ́ẹ̀ lórí tí máa jẹun ní gbogbo ìgbà tẹ́lẹ̀. Mo máa ń wo orú ìrọ́jú orú wọn ní ìsìn. Máa ń wò wọ́n títí tọ́lẹ́ lórí òní tí àyíká òní tí ìjẹun yóò ti dànù. Allahu Akbar. Yā ayyuhalladhīna āmanū atīʿūllāha. Ọlọ́ni ẹ tẹ̀lé tọ́lọ́ ọmọ ìlú tẹ̀lé tàbí Muhammad. Wa atīʿūr-rasūla wa lā tubtilū a'mālakum. Irun tẹ̀ ń kí àwẹ̀ tẹ̀ ń gbà, sàká tẹ̀ ń yọ, àánú tẹ̀ ń ṣe. Gbogbo ṣẹ́ olóore tẹ́ kó kalẹ̀. Wa lā tubtilū a'mālakum. Àṣetánì kí jẹ ẹ̀dá lérè, ẹ má yọ jẹ ilé rè o. Lā tubtilū a'mālakum. Ẹ má fọwọ́ ara yín ba sí ara yín jẹ́ o. Lā tubtilū a'mālakum. Ẹ má jẹ sẹ́wọ̀n yí ọba jẹ́ mọ́ yín lọ́wọ́ o. Lā tubtilū a'mālakum. Ẹ má jẹ ẹlòmíì ní sáàrì yọ́ máa ṣìrà rán ni. Lā tubtilū a'mālakum. Ẹlòmíì yóò fi jẹun náà kó dàbí bá ṣe ń bí ṣe ń jẹ lọ́wọ́ náà kó bá fẹ́ bu òkèlè ní òdò yájú. Tó bá ti fi ẹnu lóògùn dákẹ́ lọ kárin kó tó fi ní ìsẹ́nu àgbà. Lā tubtilū a'mālakum. Ẹ má jẹ iṣẹ́ náà ó bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Lā tubtilū a'mālakum. Ọlọ́run ní iṣẹ́ tẹ̀ ń ṣe wàhálà tẹ̀ ń ṣe wọ̀nyí, ẹ má jẹ́ ó bàjẹ́ mọ́ yín lọ́wọ́ o. Atīʿūllāha wa atīʿūr-rasūla. Ẹ tẹ̀lé tọ́lọ́run, ẹ tẹ̀lé tòjíṣẹ́ ńlá Muhammad. Wa lā tubtilū a'mālakum. Ẹ má sì jẹ́ kí iṣẹ́ eré tẹ̀ ń ṣe ó bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Wa lā tubtilū a'mālakum. Masha Allah. Inna Allāha ya'muru bil-'adli. Ẹ ṣe déédéé nínú àwẹ̀ tá a wà yìí, ẹ ṣe òfin Ọlọ́run ni o. Ẹ ṣe déédéé. Ya'muru bil-'adli. Inna Allāha ya'muru bil-'adli. Ẹ ṣe déédéé ní kẹ́ ẹ ṣe tó bá wù yín fúnra yín, ẹ tí ó wù yín fọ́mọ nìkejì. Inna Allāha ya'muru bil-'adli.
ará alé kejì ọ̀jẹun ilẹ̀ bá máa ń tọ́ ẹ kó ṣe ní bí ọlọ́rẹ̀ bá wọn nú ilé náà ẹ̀ẹ́dì lóhun ni wọ́n yóò sí tẹ́wọ̀n jẹ àbọ̀ ọba ti jáde lọ́dọ̀ wọn lọ wá nǹkan tí wọ́n jẹ fún wọn àjẹjà ni wọ́n jẹ. Oore tó ṣe pápọ̀ ọ̀tún nìyẹn má jà kó sí ọmọ. Ṣàánú gbogbo àwọn tó wà ní sọ̀ráǹdì rẹ káwọn náà jẹ oúnjẹ tó ń jẹ. Wọ́n sírú ẹnu tó ń sí. Wọ́n jẹ́rú sàárì tí wọ́n lè ń jẹ. Ọ̀njẹ mẹ́mẹ́ àbí wọ́n jẹ mẹ́mẹ́ ọ̀njẹ mẹ́mẹ́ elépo ọwá mú mílíìkì tánú agolo ọwá ní wọ́n kágolo lọ lékejì ǹjẹ́ kí ni kí wọ́n fi ṣe lékejì òní wọ́n máa fi ṣe mẹ́mẹ́ mílíìkì tó wà ní ẹ̀ta ló mú ọ̀ṣẹ́ nílé yàmúrù bẹ̀rẹ̀ àgbè bọ́ bá jẹ́ ṣúgà lọ fẹ́ fi sẹ́kọ̀ọ́ yóò já bọ́ fẹ́ da oyin sí yóò já àwọn kan bẹ tó korò ní wọ́n ń jẹ. Àbúdá ṣe déédéé ṣe déédéé. Òun gbogbo òun tó ń gbé àwẹ̀ yìí ta adìẹ méjì lọ ń jẹ. Àwọn ẹni kò sí rédí ilé ẹran kan jẹ. Àwọn kan pàmò ni wọ́n ń jẹ. Inna Allaha ya'muru bil 'adli. Inna Allaha ya'muru bil 'adli. Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ déédéé. Ẹni tó bá wù ọ́ fúnra rẹ̀ ni wọ́n wù ọ́ fọ́mọ ní kejì. Ẹni tí ò ní ẹni tí wọ́n sẹ́ẹ̀tì máa wà gbádá láàrin wọn. Ọ̀dà ò ní ẹ́dínù náà nù. Àbí? Wọ́n pe ọgbọ́n wá dá sọ̀rọ̀ ìwọ lọ wá kẹ́wù wọ́n lọ wá ń fẹ̀ nílé báyìí kí lọ́kàn ó. Déédéé ni o ṣe láàrin ọmọ tó bí ọmọ ìyáálé ọmọ ìyàwó ti sọ wọ́n dọ̀tá ara wọn. Mùsùlùmí sì ní ọ́. O yìí ti gbàgbé pé tó bá tẹ ìyànlá àwọn ọmọ tí ó sì kẹ́rẹ́ nù. Wọ́n sì ti dọ̀tá ara wọn. Wọ́n ń dájọ́ láti yọ à. Àwọn òtí fẹ́ràn ìyá wa, wọn ò lè fẹ́ràn wa, Allahu Akbar. Inna Allaha ya'muru bil 'adli. Wọ́n gbọ́dọ̀ ṣe déédéé ya'muru bil 'adli. Wọ́n ló mú ọ́fíìsì dání, wọ́n ní wá rẹ̀kọ́mẹ́ndì ẹnìkan fún wa lára àwọn òṣìṣẹ́ rẹ̀ ká fún ní promotion. Òníwọ̀n ò ní ìdí ẹ̀. Ya'muru bil 'adli. Inna Allaha ya'muru bil 'adli. Ọlọ́run pàṣẹ déédéé, ọlọ́run ní ẹ̀ṣẹ̀ déédéé. Ẹ̀dínlù. Ọlọ́ni ẹ̀ṣẹ̀ déédéé. Ìwọ́n wọ agbẹ́gbẹ́ ọ̀hún tó ń wọ̀ ọ́ lásán àwọn aṣọ olówó ńlá lọ ń wọ̀. Àbí ọ̀rẹ́ rẹ tí wọ́n ń wẹ́lò ọ̀rẹ́ tí ò ní nǹkan tí ò ṣe nǹkan. Ọwọ́ ẹ̀yìn ọ̀rẹ́ wa mọ́ra sọ fún ọ àǹkárá tó ọlọ́ra fún kóòtù ó bá pa pẹ̀lú ẹ̀. Ó kó tí bẹ́rẹ̀ àǹkárá náà ní ọ̀wálẹ̀. Masha Allah. Mi ò tí ì lọ lórí àbíyí yẹn ní wọ́n wà.
ẹ pariwo ọlọ́run kí n gbọ́ jàmá ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. ya'muru bil adli. ọlọ́run ní mo pa láṣẹ fún yín ẹ ṣe déédéé. ya'muru bil adli. ṣe déédéé. ya'muru bil adli. ọ̀sọ̀ lẹ́ẹ̀kan ìwọ ni ọ̀tọ̀ ń jẹ́ ká díẹ̀ lóhùn ọ̀ ń jẹ́ gbogbo ẹ̀ náà. àwọn ẹ̀rọ ìwọ yìí náà ni ọwọ́ ń sọ fẹ́ nìkan pípẹ́ bọ́ọ̀ bá fẹ́ yọra rẹ lẹ́nu ọjọ́ máa lè rà pàmò. inna Allaha ya'muru bil adli. ọlọ́run ní ẹsẹ̀ déédéé láàrin ara yín. ya'muru bil adli. Masha Allah. wal ihsani. lẹ́yìn náà ṣe dáadáa. kí ni ń jẹ́ dáadáa? ẹni ó gbé ọdẹ pè ṣàdúrà fún. ẹni orí lójú rẹ tó mú wo èpè lọ́wọ́ tí ń pe nǹkan tí ọ̀dà sí ọ. bójú má bá má tó ọba pàdé ẹ̀ sálámà sí ẹsẹ̀ ẹ̀kẹ́ gbóra nílẹ̀ ẹ̀kẹ́. wal ihsani. wọ́n kọ́ ló ń mú ọlọ́run òmù. wal ihsani. ẹ ṣe dáadáa dáadáa ni o ṣe dáadáa ni ojú wọn máa ká náà wọ̀ lọ́wọ́. wal ihsani. wa ita'i. òbí kúrò bẹ́ẹ̀. wal ihsani. àní o ṣe dáadáa. wal ihsani. ọgbọ́n pẹ́ nìkan sọ̀rọ̀ rẹ láì dá lẹ́yìn lọ́wọ́ lọ fọlọ́pàá wá lọ fọlọ́pàá mọ̀ lójú wọn ààrẹ ìdè. ìpọ̀gbọ́ tí ẹ lọ́n jọ báyìí ìpọ̀gbọ́ fún ẹ lọ́n jọ báyìí ọ̀fẹ́ ìgbìjà ara rẹ. inna Allaha ya'muru bil adli wal ihsani. má gbìjà ara rẹ rárá ní ọlọ́pàá bá mú ẹni tó ń gbé ọ sí pé tí ò fẹ́ràn rẹ. ọba sunkún. ìsàn ṣe dáadáa. wal ihsani. Allahu Akbar. Àjẹ́dẹ̀ olóògùn náà fọ́ lẹ́yìn ọ̀bójúmọ̀. wal ihsani. Ọgbókùn kàálẹ̀ ọ̀tá ń pa ìka ti di méjì. wal ihsani. Ìwọ ló ń pé gbogbo èèyàn lọ́ta rẹ̀ kí ní wọ́n náà fẹ́ èèyàn kan ní ọ́. wal ihsani. Ṣé dáadáa? wal ihsani. wa ita'i dhil qurba. Àwọn ẹbí rẹ̀ kí wọ́n dá ọmọ nínú àwẹ̀ yìí kó orí ṣe. Kí wọ́n mọ̀. Yá káwọn máa yí jẹ́ pé wọ́n máa lọ ròyìn rẹ fún ẹ. Yé káwọn náà jẹ́ kí wọ́n mú kí wọ́n gbádùn nínú àwẹ̀ yìí. wa ita'i dhil qurba. Wọ́n jẹ́ wọ́n máa wọ́ wálé lójú wọ́n máa sọ pé kò sára yìí lé ńdọ́kan ló ní sí ilé má fa. wa ita'i dhil qurba. Dáhùn ẹbí ni ọmọ olé yẹn rẹ. ita'i dhil qurba. Tí wọ́n mọ̀ lólówó tí wọ́n mọ̀ lọ́lọ́lá yóò ṣàǹfààní fún ọ. ita'i dhil qurba. Orí wọn ọba yarọ àwọn ni wọ́n tọ́jú rẹ̀. wa ita'i dhil qurba. Ní ọgbọ́n tó wí o. wa ita'i dhil qurba. Àjẹ́gẹ́ bí ó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ẹbí ọ̀gbọ́dọ̀ bàjẹ́. ita'i dhil qurba. Àtẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ fà wọ́n mára ọlọ́run ló fi ọ́ ṣaṣáájú wọn. ita'i dhil qurba. Lóòótọ́ ìwọ làbí gbẹ̀yìn ọlọ́run gbá sí kí gbogbo wọn ní ọlọ́wọ́. ita'i dhil qurba. Yorùbá yìí sí èèyàn rẹ̀. Yorùbá yìí sí èèyàn burúkú ni Yorùbá. Nígbà bá ló lọ́tán gbà náà ni wọ́n lé ẹbí jìnnà sọ́dọ̀ wọn. Wọ́n lé ẹbí jìnnà. Kí lẹ bẹ́ẹ̀ bì yẹn ṣe? Kí lẹ bẹ́ẹ̀ bì yẹn ṣe? Àwa wí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ṣáájú lórílẹ̀-èdè yìí. Bó lẹ́ ṣe ṣáájú? Àwọn èèyàn yìí fẹ́ràn ara ní. Ìta ìdí ìkúrìbà. wa ita'i dhil qurba. Àwọn ẹbí ní
àwọn tó súnmọ́ ilé ìdílé ìyá ìdílé bàbá jẹ́ wọ́n mà kó lóró. Oríwọ́ ọba ya wèrè dáa kan jì láwọn owó ọ̀hún àwọn dáàrí ọ̀dà wó. Jẹ́ káwọn ẹbí rẹ̀ ọmọ àwọn tó súnmọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀. Òfin mẹ́ta nìyẹn, àṣẹ mẹ́ta ń kọ́. Wá kúrò bí ìwà àbàjẹ́, ìwà tó burú. Gbogbo tó lè má pè ìyàwó ní a bá pe tiẹ̀ náà ò ní gbà. Ànábì wa Muhammad, ó ní kullu aduwwu tafna. وعدو الفرد لا تفنى. Gbogbo ọ̀tá ló lè tán, ọ̀tá agbẹ́mọ̀rẹ́ nìkan fìrí pẹ̀lú ìyàwó mi kò lè tán. Mo ní mo rẹ́ nìkan pẹ̀lú ìyàwó mi, mo wá ń bínú nítorí ẹ wá ń pè ní mọ́sálásí, ẹ wá ń fọ̀rọ̀ Ọlọ́run gbọ́ mi, ìmáàmù wá ń fa gbogbo àyà. Ọ̀ràn wà láì ọ̀ràn aláyẹ̀lẹ̀ mẹ́bìnú Mákà àti Màdínà Sàfá àti Máríwà sẹ́ni ajára làásúwájú ilá àkàndẹ̀ ilé àdúwò fáríjì láàbẹ̀ ó pọ̀ tàbí abẹ́ bá jálẹ̀ kò ní tán ìgbà ìgbé àmà àìrí ṣeré àwọn nǹkan tí nǹkan tá a fi ń ṣeré láyé ní ìsìn tí ọ̀já yóò tò wọ́n àwọn obìnrin wọ́n ń síra lẹ̀ àwọn ọmọ yín lọ rẹ̀ ṣe irun orí ìlú kan wọ́n ń ṣe sórí irun àárù tí wọ́n gbà lọ́la wọ́n lọ da kan sórí wọ́n ń dá irun ságbárí wọn wọ́n ń ṣe bí òṣùká wọ́n gbà rúgbẹ̀yìn ni báyìí kí tó bá ṣe ọwọ́ tó ẹ bá nà sọ́lọ́ lọ́lọ́ wọ́n nà sí yín. Ìwà àbàjẹ́ àgbọ̀dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí. Ó fi ìyàwó rẹ̀ lẹ́nu àwẹ̀ yóò rìnrìn kùnrin káàkiri akọ́kọ́ ọmọ tó wọ́n ló ń jìyẹ. Ọba ti ń bọ̀ nílò ọkọ̀ mọ́ínmọ́ín wálé. Láyàwó bẹ̀rẹ̀ lọ pé pẹ́lẹ̀ ti á. Bàbá yẹ̀kí pẹ́lẹ̀ ti rí pẹ́lẹ̀ ti rẹ̀ àmà. Ìyá kan ní ìta mọ́ínmọ́ ẹlẹ́rìí méje wèrè ní ọ́nì. Wèrè ní ọ́nì ẹgbẹ́ oníyàwó jẹ ní. Kódà bọ́ bá ṣe ẹlẹ́rìí méjì, ó yẹ kó pánu mọ́ ẹni. Wọ̀nyẹ́ ni Ọlọ́run níwà bàjẹ́ ìrìn bàjẹ́ ìṣe bàjẹ́ ìṣọ́ bàjẹ́ ẹni ọba sọ̀rọ̀ sí ìrònú rẹ̀ ní ọ̀pá má sọ. Àwọn máa sọ fún yẹn pé wà láàyè tí bá sọ ọ̀rọ̀ fún ọ ó bínú ó sì lè bínú kúrò ọ̀rọ̀ ẹ̀wọ̀n rí ọ̀gá. Wọ́n yẹ ní àwọn ìfàṣà ìwà àbàjẹ́ àgbọ́dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí. Irọ́ pípa, òfófó ṣíṣe, ọ̀rọ̀ ẹ̀yìn, ọ̀rá láàlé rẹ̀, oní àmọ́ wà gbádà, ọ̀fọ́ kagbádà rẹ̀ wò, yóò wà náà ọ̀fọ́ ka ní à. Omi ò gbọ́dọ̀ kẹlé yìí o. Ọ̀rọ̀ bàjẹ́ ìṣe ìbàjẹ́ ọlọ́ní ẹ̀wé yóò sí lọ́dọ̀ yín. Olóò fi sọ pé láyé sàárò káwọ́mù ní káwọ́mí. Àṣẹ ayé kúrò ọ̀rọ̀ mi nìwọ̀n. Àwọn ẹni tẹ́yìn fi ń ṣe yẹ̀yẹ́ pé wọn ò wúlò
wúlò wọn ò rí ṣe wọn ò gbajúmọ̀ wọn ò ríran wọn ò rọ́ ọ̀ká àwọn tọ́lọ́run fẹ́ nù. àṣà ayẹkùnrin ọ̀hún nínú. ó tún wá sọ pé wà láàrin sáyé bí nìṣẹ́. wọ́n láyà nìṣẹ́ ọ̀hún ní nìṣẹ́. ẹ̀yin obìnrin ẹ̀yin náà má fi ra yín ṣe yẹ̀yẹ́. wọ́n láyà nìṣẹ́ ọ̀hún ní nìṣẹ́. ó jókòó sí ẹgbẹ́ alájà kí ní etí yìí dáa etí yìí dáa yóò máa wá tẹ ìkejì ẹ̀gbọ́n lè pàǹdà ní ọ̀run. wọ́n láyà nìṣẹ́ ọ̀hún ní nìṣẹ́. ọlọ́run lóbìnrin méjì ẹ má fi ra yín ṣe yẹ̀yẹ́ àfa ayakuna khayran minhunna. àṣà ayẹkùnrin ọ̀hún minhunna. obìnrin tí ọkọ rẹ̀ yọ lọ́ọ̀kan láàrin gbogbo ẹ̀yin obìnrin gbogbo ilé-ẹjọ́ tó kó tẹ̀lé fàájì ọkọ tiẹ̀ wá yọ lọ́ọ̀kan kọ́mọ́ ló dìde láàrin yín lọ sáré wọlé lọ́dẹ àná gbogbo àgbẹ̀gbẹ̀rẹ̀ agbọ́kọ̀lé agbọ́kọ̀kú olólóore láàrin gbogbo yín. àṣà ayẹkùnrin ọ̀hún minhunna. wàlá tálmísù anfusakum. ẹ má yẹ pẹ̀lú ara yín. لا تلمزوا أنفسكم. àbí má kàyàn lábùkù. لا تلمزوا أنفسكم. ọmọ ilé ìwé lọ́ba yìí wọ́n kàn lábùkù má kàn lábùkù. لا òsì lọ́gà bẹ́ẹ̀. ولا تنابزوا بالألقاب. torí pé bí sẹ́yìn ìṣòro fùsùnkù bá lè ní ma. بئس الاسم الفسوق بعد الإيمان. ẹ má sọ̀rọ̀ ayé ló kọ kókó ẹ má búra yín ẹ má sọ̀rọ̀ ayé ló kọ kókó. بئس الاسم الفسوق بعد الإيمان. àlásìkò ẹ máa sọ̀tọ̀ kú sọ ìsọkúsọ. kò sí ọ̀nà tí ọlọ́run fi bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn a kàn ń gbọ́ ni wàláhì a kàn ń gbọ́ kò sì sí ìdájọ́ tí ó tẹ̀lé ẹ̀yọ́ ìyá ní. ومن لم يتب فأولئك هم الظالمون. ọlọ́run ló tọ́ ń ṣàbòsí fún ẹ̀ ní o. فأولئك هم الظالمون. ọ̀rọ̀ kan lọ ń bá bọ̀ tẹ́lẹ̀. وينهى عن الفحشاء. wọ́n yẹ ní àlùfáàjà gbogbo tí bá jẹ́ wà bàjẹ́ má sí bẹ̀. ينهى عن الفحشاء والمنكر. ntẹ́mi rẹ̀ kọ̀ má fi lọ́mọ lè kejì. والمنكر. ni mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹ̀mí rẹ̀ kọ̀ má pe ìyàwó ìyàwó ní a bá pe tiẹ̀ náà yóò bí ọ. ọmọ Ìgbò kan ní Kánò lọ́dọ̀ wa lọ́hùn obìnrin ẹ mọ̀ pé àwọn ẹ̀sà wọn náà làwọn ọmọ wa ti kọ́ nísì ni wọ́n rìn ní òòrùn táà ní gbogbo ara obìnrin tó bá rìn lọ kí lọ wá kíkè aṣọ tí ó kọ́ fún ara rẹ tí ò ní ihò kankan ní ó wò gbogbo ara obìnrin pátá ìhòòhò ni obìnrin ọ̀gbọ́dọ̀ fi kankan gbogbo ara obìnrin pátó rọ́lọ́hún màámà ó fún àwọn obìnrin ní nǹkan ńlá tí ò fún àwọn ọkùnrin ọ̀pọ̀ àwọn máa ó fún wọn lọ́wọ́ òun náà ló yọ gbàṣẹ fún wọn mọ́ ọlọ́run ó ròyìn àwọn obìnrin tí ó ròyìn gbogbo tí ń bẹ pẹ̀lú obìnrin láyé nígbà tí ó wàá ròyìn wọn tó jẹ́ pa bámbárì ó wá ní ìgbà kẹ́yìyàwó náà ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́run láwọn obìnrin tẹ́ wo yẹn ìgbà kẹ́yìyàwó ọlọ́run ní bí mo ṣe tóbi tó bẹ́ẹ̀ni ọlọ́run ṣe kàǹkà tó
bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe tóbi tó tí ò sí tó tó mi èdè obìnrin nìkan ló tó mi. Ìyàwó rẹ̀ lọ́ọ́ ká àbùkù ọwá ń bú yàláyà rẹ̀ ń bú bàbá rẹ̀ ọ̀ọ́kà àbùkù ló wú wà láì tó bá wọ́ọ̀kì àbùkù fún ọ ó bínú jáde nílé yìí. Ìyàwó rẹ̀ ní aláàjì ẹ má jẹ́ pa ẹ má jẹ́ pa dán ẹ má jẹ́ pa yín má dán yóò pa ọmọ dán wọ́n bá ti rò fọ́ tó fẹ́ dájú ní ìsìn tó bọ́nú ilé tó jẹ́ lọ níláàgùn jókòó jẹ́ jókòó jẹ́ òun nìyẹn. بالنساء فإنني بصير بأدواء النساء طبيبا وإن تسألوني بالنساء فإنني بصير بأدواء النساء طبيبا شاب راس المرء أو قل ماله فليس له في ربهن نصيب وليس له في ربهن نصيب تسألوني بالنساء فإنني ìtẹ́sẹ̀ àlòní ẹ̀bá lè lè nílé rẹ̀ ìrẹ́gbẹ́ ẹ̀fẹ́ máa kankan nípa obìnrin ìtẹ́sẹ̀ ìfàyínàní mo máa ń bá wọn púpọ̀ bàṣírò bí àdìwá ìdísà ìtọ̀bí bọ́ bàṣírò bí àdìwá ìdísà ìtọ̀bí bọ́. Dọ́kọ̀ lórí ọ̀rọ̀ wọn. Ìlà ṣàbàrà sọ̀lẹ̀ mọ́rí. Àfáà yìí ìlà ṣàbàrà sọ̀lẹ̀ mọ́rí. Ìlà ṣàbàrà sọ̀lẹ̀ mọ́rí. Àwòkọ́ làmàlò. Bí ọkùnrin bá jí níbi ìdí ayé tó lówó lọ́wọ́, tó gbajúmọ̀, tó lẹ́wà, tó jẹ́ pé tá a bá wo mọ́tò tí ń lò kìí ṣe tolówó kékeré ọwọ́ àlọ́ fẹ́yàwó. Ìbá ṣàbàrà sọ̀lẹ̀ mọ́rí àwòkọ́ làmàlò. Ọwọ́ fẹ́yàwó ọfẹ́ nínú àwọn obìnrin dánú yìí. Ìbá ṣàbàrà sọ̀lẹ̀ mọ́rí. Ọba rọmọdé tó lọ sí obìnrin fẹ́. Ìbá ṣàbàrà sọ̀lẹ̀ mọ́rí. Ọmọdé tó handsome. إذا شاب رأس المرء Fine boy. إذا شاب رأس المرء لا إله إلا الله. إذا شاب رأس المرء أو قل ماله. Tó bá yé ẹni tó fáyìn lọ́mọkùnrin tó sì tún lówó lọ́wọ́. Ọwọ́ afẹ́yàwó kò ju oṣù mẹ́ta àbí mẹ́rin lọ ní ọba yìí tẹ́ wú yọ lórí ẹ̀. Ó sì obìnrin. Ọkọ̀ sọ́wọ́ ni gbogbo ọ̀nà bí àṣìbí yẹn ti wá tó fi ń gbèyàn ọ̀nà mọ́ dì í ẹ̀kan náà. في ود إلا نصيبا وليس له في ود إلا نصيبا. Sọ́ra rẹ̀ dáadáa. Wọ́n gbọ́ ọ̀rọ̀ tí wọ́n bá rẹ̀ báyìí. والمنكر tẹ́mi rẹ̀ kò má fi lọ ọ̀yàn. irọ́ tó máa jọ̀yàn má pa máa. ó sì ní díẹ̀. Masha Allah.
ẹni bá ṣe rí náà nù ẹjẹ́ àjọ wúra wa níjókòó ẹnìkan kéré rí bá ṣe rí ọlọ̀tẹ̀ èèyàn ní máa rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀lẹ̀ mọ́ ọ̀tẹ̀ ní ọ̀já sọ wa ó papọ̀ fìlà wo lè papọ̀ bàtà wo lè ṣe déédé ara wọn mọ̀gbọ́n ẹlẹ́kùn ọ̀tẹ̀ oríire ọlọ́run ti sínú àfẹ́nìkan pọ̀ lọ dé ọba ló kọjẹ́ wáyé ni a nílé bá aṣọ ìwọlé mọ́ kẹ́yìn ìwọlé bá bí ọ̀rọ̀ owó lọ́pàá mọ́ níbi bá ọjọ́ wà lájọ lókò báyà ìjẹ́wà ń gbẹ́nu sílẹ̀ ẹni létí kí ni ìlọ́fẹ́ fi pamọ́ wọlé bá bí tẹ́mbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ọlọ́dẹ́ ìgbọ́dọ̀ dédé yẹ ìzùkọ́ lálẹ́kọ́ tọ́lá kàrúnà ọlọ́ni mo ṣe wá sí ẹ̀fún yìí o yẹ mo ṣe wá sí ẹ̀fún yìí o mo kì í lẹ̀ ìyẹn lẹ́sìn máa rántí èmi ọlọ́run ẹ rántí mi ní o lápàdé jìnnà lẹ́kẹ̀ẹ́ bí ẹ̀ ń mú mi rà kí olódó ọ̀rọ̀ tí mo mú wá fún yín nígbà yìí jìnnà kan bẹ̀rẹ̀ àkè. ayé mùsùlùmí èyí ó di gbogbo olùfẹ́ ẹ bá jọ jà tó ọba yanra yín lórí ẹ má jẹ́ olùjọ́ mẹ́ta lọ wọ́n bá ti rí ijọ́ mẹ́ta lọ pé èdè lórí ijọ́ kẹrin lórí ijọ́ karùn-ún ọlọ́pàá gbàrún rẹ mọ́ gbàrún rẹ mọ́ lórí gbogbo tó ọba ń ṣe dáadáa ó lò ti dànù. lápàdé jìnnà kan bẹ̀rẹ̀ àkè. bá a bá gbé afọwọ́ ọlọ́run jẹ́ lẹ́yìn ọ̀tá mi lẹ̀ ní ìṣẹ̀kọ̀ sẹ́ni tí ò ní fowó lẹ̀ ìwọ náà tẹ́yìn ẹ̀ka sí ni ó. ìyá sùnúní fàmílì bẹ́ẹ̀rùlà ìbílẹ̀ fàmúlì mímọ̀ náà sí àlùlù fàbílì pàdé òṣìbú fàmúlì mímọ̀ náà sí àlùlù fàbílì pàdé òṣìbú. Màmá bàyàn ló wọlé. Ìyá sùnúní Wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn. ìyá sùnúní Wọ́n wá sọ̀rọ̀ ẹ̀yìn láyé kò ní dèèyàn. ìyá sùnúní. Kò sí àdúrà tí a sọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn tó lè máa ṣe láyé tọ́lọ̀ ló wọ́n tẹ̀wọ́ gbà. Ìyá sùnúní Tọ́lọ̀ kò ní dá ọlọ́run. ìyá sùnúní. Hàn? فإني غير لائم. Kódà ó tún sọ délẹ̀ Ànábì wa Muhammad. Ó ní bá a ṣe wà nínú àwẹ̀ nígbà tó ti lọ sọ pé wà láyé ìdákùn bá dòkun bá dá. Àyọ̀ ipò àdùnkùn àyàkùlẹ̀ láàmà àfihàn mẹ́tàn ọ̀kẹ́lẹ́ ìdókòwò. Ìbéèrè lọ́lọ́run béèrè mi. Ọlọ́run ní tẹ́ẹ̀fì ní jìyà. Tẹ́ẹ̀fì ní jìyà. Tẹ́ẹ̀fì lè mórí bọ́ níbi ìyà ọ̀rọ̀ ẹ̀yìn. Àbí kèéta. Ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan. Ọlọ́run ní sọ ọ̀rọ̀ yìí lọ́rùn. Ṣẹ́ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀. Bọ̀dá yín tó kú. Àbúrò yín tó kú. Kẹ̀sì kún. Bí ẹni kan ọdún. Kẹ̀gẹ́ kéékèèké. Kẹ̀sì kò dánú pọ́ọ̀tì kẹ̀kú náà mọ́. Kẹ̀sì kọ́rọ̀ dáadáa. Kẹ̀sì kọ́ọ̀bẹ̀ kẹ mú tí bí ẹ máa tọ́ ẹran rẹ̀ sínú àwo kẹ máa jẹ. Ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan. Ìbéèrè lọ́lọ́run béèrè o. Ó wá béèrè yìí. Ó béèrè ìbéèrè yẹn ni ẹnìkan mọ̀ dáhùn. Fakarihtumu. Fúnra ọlọ́run náà ló wá sọ pé fákàrí ìtumọ̀ ẹ̀kọ́ ẹ̀. Fakarihtumu. Bẹ́ẹ̀ bá wá ti lè ṣe é. Wattaqullaha. Ẹ bẹ̀rù ọlọ́run o. Wattaqullaha. Ẹ bẹ̀rù ọba tó ṣẹ̀dá yín o. Innallaha tawwabur rahim.
ọba tí forí jẹ̀dá ọlọ́mọsà forí ní gbogbo wa sọlámà àǹfùsànà. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين àti ṣàbòsí fúnra wa o ظلمنا أنفسنا àti bóra wa sí ظلمنا أنفسنا ẹ̀wọ̀n táyé dà lónìí. ظلمنا أنفسنا ṣàánú wọn. ظلمنا أنفسنا ẹni ọba wa ní làákà ìjọ fi wo ni pé sí ọlọ́mọ wa ṣàánú wa mọ́ ni. ظلمنا أنفسنا bàbá wa àgbàlagbà kan wọ́n wá lọ mi wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní aláàjì mo ti ẹ̀fẹ́ béèrè kan ẹ̀yin lẹ́lẹ̀ yanjú béèrè náà mo ní kí ni béèrè náà wọ́n ní sí ọ̀sọ́ máa rí lọ́dọ̀ ọlọ́run mọ́ ni. ظلمنا أنفسنا ọmọ tó lè gbọ́ràn tá a mọ̀ lọ́mọ rẹ nílẹ̀ gbogbo àwọn ọmọ yín wọ̀nyí. sí gbangba bẹ́ẹ̀ bá wà gbangba àwọn ọmọ yóò ní wọn wúrú àti wúrú. sí gbangba ni mo fi yẹn yá abara mọ́ kó yín nígbà yẹn lè ní. ربنا ظلمنا أنفسنا gbogbo àwọn ọmọ tí ń bẹ ní gbangba Èkó lọ́hùn kó mọ kúndú báyìí lọ́ọ̀dì ni ọ̀rọ̀ Williams ní ọmọ jáde lẹ́nu ẹ̀ ṣùgbọ́n nínú àdúgbò yìí ọmọ lẹ́yìn bá wò gbogbo wọn ni wọ́n lálùbáríkà gbogbo àwọn ọmọ wọn ni wọ́n lálùbáríkà ọlọ́dẹ́ni wọn Muhammad. àwẹ̀ ṣe ní èèyàn jẹun fún má jẹun fún bọ́ ọba ń jẹun fún ní lálàáfíà. ربنا ظلمنا أنفسنا àti múra wa sí orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run síjú àdúgbò wa. torí bọ́ ọ̀bá lọ rèé forí yìn wá. ọ̀bá forí yìn wá. Allah. Ṣòfò ọlọ́dẹ Muhammad a wà á ṣàdúrà gbogbo ẹ̀jẹ̀ ká fara.